ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho fún gudugudu méje yàyà mẹ́fà tó ṣẹlẹ̀ lẹ́nu ìjẹta tí wọ́n sọ̀rọ̀ sígbà tá a wà yìí. ọmọ Yorùbá èmi ò rí eléyìí rí o. Kábíyèsí Elédùmarè mo sọ fún yín mo náà lòun ló dá Igboho bẹ́ẹ̀ ṣẹ́túgbọ́n tó tún ṣẹlẹ̀ sí tá bá ń sọ ẹni rọ́là ń pa àwọn aráàlú náà ti kọ̀ǹfàmù ẹ̀ nísìn. Kódà bàbá yẹn sọ dé àwọn bàbá yẹn àwọn olóyè inú ìlú Kogi wọ́n ní ká bẹ̀rẹ̀ sí ní bá wọn dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho. Wọ́n ní lóòótọ́ wọn ì tí wà pé ṣùgbọ́n látìgbà tí wọ́n ti sọ pé àwọn ń bọ̀ ọmọ gbogbo pé wọ́n wá ń pààrọ̀ wọ́n sì gbá wọn ṣàwo ó kọ́kọ́ wálẹ̀ díẹ̀. Wọ́n ní báwọn ṣe ń bá wa sọ̀rọ̀ yìí nítorí wọ́n ti mọ̀ pé olúwa mi ń bọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fìlúlẹ̀ ẹni tó ń bọ̀ ti dé o. ń tà ń sọ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu nìyẹn wípé ẹ ní àwọn ọmọ tó jẹ́ wípé ó lè fọ Nàìjíríà mọ́ tó lè fọ ilẹ̀ Yorùbá mọ́ tó lè fọ gbogbo South West mọ́ ìyẹn ilẹ̀ Yorùbá ilẹ̀ bàbá tiwa àṣejù ní Nàìjíríà South West ti wà òkè. Can you imagine? Ọlọ́run ló máa ń dá àwọn èèyàn kan bẹ́ẹ̀. Lára àwọn ìdí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tó ń pera wọn nìkan tí wọn ò tó, ìdí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń bínú bàbá olóyè Sunday Igboho yìí, àwọn Fúlàní tó ń jíyàn gbé tó ń pààyàn tó ń ṣe gbogbo ẹ̀ wọ́n gbọ́ pé nìkan ń bọ̀. Láwọn tó ń gba millions of money lọ́wọ́ àwọn tó ń jí gbé, lọ́wọ́ àwọn tó ń gbé pa, lọ́wọ́ àwọn tó ń fi tipátipá bá sùn. Wọ́n wá gbọ́ pé èèyàn kan ṣoṣo ń bọ̀ Kogi, gbogbo Kogi dẹ̀ mọ̀ fẹ́ù. Àwọn bàbá yẹn ní àwọn ti máa ń gbọ́ àwọn kọ́ǹfàmù ẹ̀. Wọ́n ní kò sí irọ́ níbẹ̀ o, wọ́n ní kò sí irọ́ níbẹ̀. Kódà èmi tí mò ń sọ̀rọ̀ yìí wọ́n pè mí personally, wọ́n ń jẹ́ kó máa yé mi. Mo tiẹ̀ wá pé olúwa mi pé olúwa mi ṣẹ́ẹ̀nì ìfẹ́ mi náà ní àwọn agbára káwọn kan tẹ̀lé lò báyìí. Wọ́n ní Ọlọ́run ló dá àwọn bẹ́ẹ̀. Ọlọ́run ni pé àwọn kọ́ Ọlọ́run ni. Tẹ́bádẹ́ ìrántí dáadáa bàbá olóyè Sunday Igboho máa ń sọ̀rọ̀ kan wọ́n á ní Ọlọ́run tó lẹ̀mí mi tó bá jóun ló pè mí lóòótọ́ ìgbà báyìí. Àwọn Fúlàní yẹn mọ̀ wípé ọkọ̀ ìyá àwọn ló ń bọ̀ yẹn. Ọmọ Yorùbá mo kí ẹ̀yin ará Kogi a kí yín kú oríire. Wọ́n ní kódà tí ó bá kí ń ṣe pé àwọn ò mọ ọwọ́ tí wọ́n lè padà yọ tó bá dọ̀la àbí nǹkan kan ni àwọn ò bá tiẹ̀ ní kó lóye má wà mọ́ pé because pé wọ́n kàn sọ pé àwọn ń bọ̀ lásán gbogbo ìlú ti mọ́. Gbogbo àwọn Fúlàní tó wà níga Fúlàní wọ́n ti ṣe emergency travelling. Wọ́n bi wọ́n pé kílé tẹ̀ ń lọ ọ́ ní àwọn ní ọdún kan táwọn máa ń ṣe ní Sokoto ní ìlú tó ń lọ sí Kaduna àwọn fẹ́ lọ ṣọdún yẹn táwọn bá ṣètò àwọn padà bọ̀. Ẹ fẹ́ lọ ṣọdún lẹ́kẹ́rù gbogbo ẹ̀ wọ́n ní ẹ bẹ́ẹ̀ ni ẹ ṣàmọ̀ pé àwa kíníkan gbàfíà ni wọ́n padà láwọn pé Ìgbòho ti ń bọ̀. Ẹ dúró náà ṣé gbogbo Fúlàní ni criminal ni? Kẹ́ bá kọ́ sí comment section. Ó ṣe wá jẹ́ kí gbogbo wọn ló máa ń sá lọ tó bá gbọ́ pé Ìgbòho ń bọ̀. Táwọn Fúlàní bá ń jíyàn gbé bì kan tí wàhálà Fúlàní bá ń ṣẹlẹ̀ lọ́wọ́ tó bá gbọ́ pé olóyè Sunday Igboho ń bọ̀, èyí tó jẹ́ kó jẹ́ pé àwọn méjì mẹ́ta tó ń dà lù nìkan ló máa sá, gbogbo wọn ló máa ń sá lọ. Kábíyèsí Elédùmarè ó tún ti ṣẹlẹ̀. Táwọn kan bá gbọ́ ń sìn wá ní ọlọ́pa. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ pé bàbá olóyè Sunday Igboho, ẹ pé àwọn ìgbàgbọ́ nǹkan kẹ́ kọ̀ǹfàmù ẹ̀. Apá àti wèrè bó ṣe rí gangan nìyẹn. Olóyè Sunday Igboho ń bọ̀ live and direct. Àìdá wọn sá lọ o, wọn sá lọ o. Ẹ máa retí wa ní Kogi ní on the 15th and on the 16th. Ẹ máa retí wa. South West must be secured again. South West must regain our peace. Torí pé kí ni wọ́n ti fẹ́ sọ ilẹ̀ Yorùbá di battlefield. Kò sí pé wọ́n ti sọ ilẹ̀ Yorùbá di battlefield, the civil war battlefield. Ẹ wo ogun tí Iran àti Amẹ́ríkà ń jà àti Israel, òkú tó kú látìgbà tí wọ́n ti ń jagun tó ń yìn àdó olóró tó ń ṣe gbogbo ẹ̀
kò tí tó 10% iye èèyàn tó ti kú ní Nàìjíríà tá a jagun kò lẹ́sẹ̀ bá a jagun à ń jagun ìgbà ogun abẹ́lé ogun ẹ̀sìn ló ń bá wa jà genocide Christian genocide ṣèlú Alex Babi sọ̀nà tí President America Trump wọ́n wá pé kó wá wo situation of things ó lè dé ibà ó kàn fáàmù náà. ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ sowọ́pọ̀ nísìnyí bàbá wa Olóyè Sunday Adéníadé ọmọ Ìgbòho ṣá wọ́n ní ká sọ fún gbogbo ọmọ Yorùbá pé àwọn retí gbogbo ọmọ Yorùbá ní Kogi State àwọn retí wọn Ogun State láti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ní last program mi ẹ lọ wò ó Ogun State a kò fẹ́ lọ ṣe small get together pẹ̀lú àwọn kankan tó rọ̀ mọ́ ìrìn àjò Kogi ọmọ Yorùbá àsìkò rèé ẹ má jẹ́ ká sọ pé ó tẹ̀lé APC ó tẹ̀lé kínní kan àlàáfíà wa ó ṣe kókó nílẹ̀ Yorùbá security ilẹ̀ Yorùbá ó wà very very important afẹ́jẹ̀kẹ́ mọ̀ wípé ẹni tó bá wà láyé òun ló máa ń gba orílẹ̀-èdè o ẹni tó bá wà láyé ni òmìnira orílẹ̀-èdè máa ń ṣojú ẹ̀ ẹni tó bá wà láyé òun ló máa ń gbádùn òmìnira o ẹni tí ó bá ti sí láyé ó ti lọ nìyẹn ó ti lọ for life kò mọ̀ nǹkan tó ń lọ mọ́ kò sínú sísítẹ́ẹ̀mù mọ́ kò tiẹ̀ bóyá gba ìbánisọ̀ bóyá padà gbà kò tiẹ̀ rántí ẹ̀ mọ́ -1 nìyẹn bẹ́ẹ̀ ìdí nìyẹn tó o sì gbọ́dọ̀ lajú o gbọ́dọ̀ gbà kọ́ pa ẹ́ tí wọ́n bá fẹ́ pa ẹ́ defend ra ẹ̀ ṣèwọ́n nǹkan tí very dark máa ń sọ ó ní tí ẹni terrorist bá fẹ́ pa ẹ́ kú ọgbọ́n yára pa èmi ò ní kẹ́ lọ pa anybody don't attack anybody but defend yourself. As bad as Nigerian constitution is Nigerian constitution as bad as it is ó sì recognize self-defense ẹ defend ra yín eléyìí ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ tẹ́ máa defend ra yín tó máa náà ọmọ Yorùbá kan lẹ́wọ̀n kò jọ́ àfi tó máa fẹ́ dógún lẹ́lòkù Fúlàní ò lè máa pa wá káwọ́ gbéra Fúlàní ò lè wá ká wa mọ́lé kó fẹ́ pa wá kọ́ ọwọ́ wá yọjú ọwọ́ wọn lọ kẹwàá ní kọ́ lọ rán àwọn ọmọ yẹn lẹ́wọ̀n torí pé ọwọ́ wọn yọjú ọwọ́ yẹn tó fẹ́ pa wọ́n lọ ẹ má dògúnlẹ̀ o bàbá Bọ́lá Ahmed Tinubu a ti sọ fún yín pé tẹ bá ti gbé security fún Olóyè Sunday Igboho ẹ lọ fọkàn yín balẹ̀ nílẹ̀ Yorùbá o ẹnì kan ṣo táwa nígbàgbọ́ nínú ènìyàn àmọ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́rùn ya ilé kan lọ́rùn ló ń bù yín so tó ń dì yín mú tí wọ́n fẹ́ jẹ́ kẹ́ gbé f'Olóyè Sunday Igboho gbogbo bàbá ẹ̀yin náà mọ kálíbà gbogbo wọn ẹ mọ ìwọ̀n tó ní kálukú wọn wọ̀n bàbá Tinubu ẹ̀yin gan mọ̀ pé jagunjagun yàtọ̀ sí janujanu ẹ mọ̀ pé kábíyèsí Elédùmarè Jàgàbá ọmọ Yorùbá lásìkò tá a wà yìí bàbá Tinubu ń ṣe àwọn nǹkan kan tó jẹ́ pé tí mo bá ń sọ ẹ̀ ní mò ń kàmpé fún wọn ni ẹ̀ ní mò ń polówó wọn ni kò sì rí bẹ́ẹ̀ èmi wà ní system àwárí ohun tó ń lọ ṣé mi sọ fún yín mo ní Olóyè Sunday Igboho tiwa ló ń ṣe ohun tó máa kódà gbogbo ìtẹ́rí tí wọ́n rí rẹ̀ níjọ́ mẹ́ta yìí lórí bí àlàáfíà ṣe máa jọba ilẹ̀ Yorùbá ni mi ní sọ jù bẹ́ẹ̀ lọ fún yín ọmọ Yorùbá a kú oríire lẹ́ẹ̀kan sí mo kí ẹ̀yà Kogi mo kí yín kú oríire fún àlàáfíà tó dé sí nìyẹn padà ṣùgbọ́n kò ìtàn síbẹ̀ o ẹ máa retí wa àwọn aráàlú yẹn náà sọ látòrí ọba wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọba tó wà ní Kogi wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa ti Sunday Igboho àwọn olóyè ní ká dúpẹ́ àwọn elite tó jẹ́ business mob wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olóyè Sunday Adéníadé ọmọ Ìgbòho ṣá fún orélá bàǹtàbàǹtà tí wọ́n ṣe fáwọn ọ̀nà ti pẹ́ táwọn ti bá ń gbọ́ pé wọ́n ní báwọn Fúlàní lè lágbára tó tó ní gbogbo ètò wọ́n wá gbọ́ pé nìkan ń bọ̀ wọ́n wá sá lọ pé gbogbo àtàwọn fi ń gbọ́ nǹkan yẹn àwọn kan máa ń rò bóyá à ń áìpù Ìgbòho ni pé bóyá akakọ̀ wọn fi ń yìn wọ́n a fi ń ṣe pé ṣùgbọ́n
eléyìí tó ṣẹlẹ̀ ní Kogi táwọn rí òun làwọn fi mọ̀ wípé kọ̀ǹfàmù ni àpáàtì wèrè. wọ́n lóhùn làwọn fi wá rí wípé ẹni tó yẹ gangan ni ẹni tó yẹ kí wọ́n gbé security fún ni Olóyè Sunday Igboho. ọkùnrin làdá ẹ gbàgbé wòówó tí àwọn èèyàn ń wí. gbogbo àwọn tẹ́rí tó ń ṣẹnu yọkọ̀ tí wọ́n bàbá Olóyè Sunday Igboho yẹn àwọn èèyàn kéré, àwọn bàbá àtìyá wọn tó rán wọn jáde gangan ni kó jáde táwọn bá tó gbangba sùn lọ́yẹ́. àìtódó tọ́sí ni kọ̀ọ̀kan díjú àkèrè díjú Ṣàngó apàbàtà apàjọwọ́jọwọ́ etí ẹ̀yìn ẹ̀ ní ṣoríire. ẹ̀yin ọmọ ìpínlẹ̀ṣí tí wọ́n rán jáde yìí ara wọn ni olórí burúkú ọmọ tó ń pè àyè fọ́nì ti kà wọ́n rán wọn jáde ni àwọn tó lè rán wọn jáde àti mọ̀ wọ́n àwọn gangan táwọn bá tó gbangba sùn lọ́yẹ́ kọ́ gbé gẹ̀ẹ́sì tọ́ba ní lápá ẹ̀ ní ṣoríire. ẹ jáde tán ẹ má rìn anybody, ẹ má tí àwọn ọmọ ọlọ́mọ sí nǹkan tó yẹ kẹ́ tì wọ́n sí. tẹ́yìn bá tó gbangba sùn lọ́yẹ́ ẹ̀yin ní kẹ́ jáde tán, àtobìnrin àtọkùnrin yín ẹ jáde tán kẹ́ wá sọ pé báwo ni tọmọ Adéyẹmọ ṣe jẹ́. ẹ mọ̀ pé ohun tí ọmọ Adéyẹmọ bá ṣe gbogbo ilẹ̀ Yorùbá ló ṣe lọ́wọ́ lásìkò lọ́wọ́ ta wà yìí gbogbo ohun tọmọ Adéyẹmọ bá ṣe ilẹ̀ Yorùbá ló ṣe. torí pé pàápàá jùlọ àwa ọ̀dọ́ gbogbo ilẹ̀ Yorùbá àwa on represent wa wọ́n dẹ̀ represent gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé all over the world. Yes, ẹni orí ẹ̀ bá wọ adé ní kẹjá jáde sí lórí àbá. wọ́n ti ṣe gudugudu méje ìlà mẹ́fà fúnlẹ̀ Yorùbá. a gbọ́dọ̀ dalẹ̀ Olóyè Sunday Igboho. ara ìdálẹ̀ ní kíkà má gbé security fún wọn, ara ìdálẹ̀ ní ká má sọ pé kó má gbé fún wọn. àwọn kọ́ wà wọn ọ̀rẹ́dẹ̀ àti ṣe ẹni tó náà tún fẹ́ ṣe wọn ò tún fẹ́ jó ṣe. kẹ́yìn èèyàn wa irú àwọn èèyàn wo ni irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ bá kọ sí comment section. ẹ ní kankan ṣe o, ẹ dẹ̀ mọ̀ lọ́kàn ara yín pé ẹ tó tẹ̀ ń pera yín, ẹ mọ̀ lọ́kàn ara yín pé gbogbo tẹ̀ ń sọ pé ẹ lè sòkè dilẹ̀ irọ́ ló wà ń bẹ̀. ẹ mọ̀ lókun àyà yín kí lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn sí. ṣé ká sọ pé torí ẹ̀ ń ṣara wa ni àbí báwo? torí èèyàn ní lajúlẹ̀ kílù bàbá ẹ̀ bàjẹ́ tàbí kílù ya ẹ̀ bàjẹ́ ìlú tó ti wá àwa ń pa àwọn ariwo tá à ń pa ètò yá níbi tá a lè sá lọ. a nílùú míì, a ò nílé míì, a ò ní bò míì, a ò sì lówó tá a lè fi gba visa ra tíkẹ́ẹ̀tì àtèmi àtìyàwó àtàwọn ọmọ àtàwọn ẹbí mi kí n kó wọn sá lọ. kò sí owó bẹ́ẹ̀ lọ́wọ́ wa. owó tó wà lọ́wọ́ wa owó tá a máa fi jẹ ẹ̀kọ́ àti tá a máa fi ra mú nǹkan jẹ lóní managing. ṣùgbọ́n nígbà tí ìjẹun ló máa ń lóun fẹ́ lọ apply for visa. ṣáwà fẹ́ pàǹbẹ Ọlọ́run ni wá táwọn ojú Ọlọ́run tàdẹ̀mọ̀ pọ́ Ọlọ́run máa gbàdúrà wá láìpẹ́ gbogbo ti yẹ tọ́ Ọlọ́run. táwọn kọ́ Ọlọ́run máa ṣèyanu nínú ayé wa. àwọn tó ń pẹ̀gàn wa tó ń bú wa wọ́n wá celebrate mi láìpẹ́ yìí, wọ́n á celebrate mi tẹ̀bítẹ̀bí gbogbo ti yẹ tọ́ Ọlọ́run. àwọn tí wọ́n ti rò pé ṣé wọ́n máa bí yẹn ẹ má fi mọ́tò yín gbé o, ẹ má gbé, ẹ gbọ́dọ̀ gbé, kẹ gbọ́dọ̀ fún lóko fún mọ́tò, kẹ gbọ́dọ̀ gbé mọ́tò fún ọmọ burúkú ni tó ń parọ́ oríṣiríṣi. inú mi dùn pé lẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ bà orúkọ mi jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ wọn ti wá rí páwọn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n lórí burúkú èèyàn ìjẹgúdú jẹrá alájẹfẹnu nulẹ̀. kí ni Masbi ṣe fún yín tẹ́ fẹ́ pa Masbi? kí ni mo ṣe tẹ́ fẹ́ pa mí? ṣé lóòótọ́ tá à ń sọ yìí tabadẹ̀ filẹ̀ fún yín lè dá kankan ṣe? dẹ́gbẹ̀ mìràwọ̀ gbogbo igi kọ́ lọ́gbọ́n gùn ún. kíjì mẹ́rin ọ̀bọ ṣọ́ọ̀gì gùn kó má lọ gùn jẹ lẹ́gùn, torí tó bá gùn jẹ lẹ́gùn
igi ẹlẹ́gùn ajo wàì àtẹ̀yìn ojú àti gbogbo ẹ̀ àrílé àwádìí tá ń wọlé ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo èyí tẹ̀ ń lépa mi ẹ lọ jáwọ́ lọ́rọ̀ ni mò ń sọ fún yín sí yìí o àwọn tó ní yín rí yín o wọn ò sọ̀rọ̀ ní sí yìí o ẹ̀ ń ṣe ti yín o ó ń dùn mọ́ yín o nígbà tọ́lọ́run bá dé tó bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ yín látara pé ẹ̀ ń dí ẹni tọ́lọ́run gbé dìde tọ́lọ́run wọn níṣẹ́ ẹ fẹ́ máa di lọ́wọ́ àìtí gba ìbánisọ̀ ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ tábà gba orílẹ̀-èdè kọ́ ẹ̀mẹ́lòmíà máa fẹ́ ẹ̀dọ́ lọ́hùn àìtí gba ìbánisọ̀ àti láwọn tó ń sọ pé àwọn ló máa jẹ gọ́vnọ̀ òdù àwọn ló máa jẹ gọ́vnọ̀ òdù wọ́n ti pín gọ́vnọ̀ mọ́ àwọn lọ́wọ́ àìtí gba ìbánisọ̀ àwọn first five president ti wà pé bó bá yẹ gbé fún wa gbà ìwọ ló máa jẹ president tó bá lọ́dún mẹ́rin tán wàá tún gbé fẹ́lẹ̀ ní nation táyì tí gbà kábíyèsí Elédùmarè ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi sí pé ó mà ṣe o anyway ọmọ Yorùbá ọ̀pọ̀ òkágbọ̀n afẹ́fẹ́ ló ń gbé lọ ọmọ Yorùbá má gbàgbé o 15-16 ẹ pàdé wa ní ẹ pàdé bàbá wa olóyè Sunday Igboho ní Kogi State and again on the 11 a máa wà ní Ìlara nípínlẹ̀ Ògùn bàbá wa olóyè Sunday Adéníyì ọmọ Ìgbòho ṣá wọ́n máa wà ń bẹ̀ live and direct wọ́n dẹ̀ máa address gbogbo àwa ọmọ Yorùbá lórí ìrìn àjò tá a fẹ́ rìn ẹni tí ò bá wá ó ṣeé ṣe kó má láǹfààní láti gbọ́ ohun tá a sọ ń bẹ̀ mọ́ títí ayérayé yes torí pé níbi tí nǹkan dé nísìnyí ohun tá a bá bòlò níyì tẹ bá dẹ̀ rí dáadáa ẹ̀rí pé láti bí ọdún méjì sí mẹ́ta nísìnyí làwọn bàbá wa ti decide pé àwọn ò ní sọ ẹni tí síta mọ́ àyàfi kan tó bá kan dandan because àwọn gbogbo àwọn plan tá à ń sọ síta tẹ́lẹ̀ tá a bá sọ báyìí káwa tó débẹ̀ ẹ̀yìn ti débẹ̀ ti kúrò níbẹ̀ but láti gbàtà ti bẹ̀rẹ̀ sí ní dákẹ́ that we are working in silence and making our success to tell the story ẹ wo bá ṣe ń jẹ lọ ẹ wo bá ṣe ń wà successful now àwọn bàbá Professor Banji Akintoye wọ́n ti lọ ṣe declaration exit Nigeria ní the United States of America mi sọ pé wọ́n ṣe declaration kọ́ fi Nigeria lẹ́ o declaration pé self determination ṣì wà on pé Yorùbá nation ṣì wà on bẹ́ẹ̀ làwọn ọmọ Ìgbò náà ń ṣe tiwọn but èmi fẹ́ gba ẹ̀yin bàbá wa nímọ̀ràn ẹ jẹ́ kí Ìgbò máa ṣe tiwọn káwa Yorùbá náà ká máa ṣe tiwa torí pé ìgbésẹ̀ tá a fẹ́ gbé yìí bí ìgbà tá a fẹ́ fi tiwa kó bá olóyè Sunday Igboho ni yes tí àwa Yorùbá tábà tí wàá lọ sáìn ní alliance pẹ̀lú àwọn Ìgbò lásìkò yìí tẹ́mọ ìgbésẹ̀ tí wọ́n gbé lórí ọ̀rọ̀ pé wọ́n release Chief Sunday Igboho tó fẹ́ máa compare ọ̀rọ̀ Nnamdi Kanu pẹ̀lú ọ̀rọ̀ olóyè Sunday Igboho wọn ọ̀dẹ̀ mọ̀ pọ́tọ̀ọ̀tọ̀ ni ta ló mọ̀ as a matter of fact Nnamdi Kanu is not a threat to Nigeria Chief Sunday Igboho gangan ni wọ́n rí as threat yes mọ ọdún tí Nnamdi Kanu ti pariwo Biafra nobody listen to him nobody is listening to him than his fellow town people and so on and so forth nígbà táwa Yorùbá ta dìde pé ó yá ó tó gẹ́ alùbátà kò ní dáhìn lẹ́nìí aṣọ ta fẹ́ fún ìjọba aṣọ ta fẹ́ fún àwọn bàbá pé a fẹ́ lọ ni nígbà tá a make a move ní Biafra àwọn ṣẹ̀ ní ìtumọ̀ ẹ wá wo ọ̀nà táwọn ń lò lóòótọ́ wọ́n bí nípa àwọn ṣe self determination but along the line the self determination the activism became terrorism ẹ má jà kanra wa ẹ mọ yẹmi tó bọ́ọ̀lù Ìgbò ẹ mọ yàrá boyún tó kú ẹ mọ yọmọdé tí wọ́n
a gbọ́dọ̀ máa fi gbẹnu sọ̀rọ̀ ní káì. So kẹ́ lè mọ̀ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Olóyè Sunday Igboho ṣe síta tó ẹni tí wọ́n ń fọṣọ nínú ọpọlọ ẹ̀ nìkan ló máa sọ pé kò yẹ kó fi Igboho lẹ̀ tó gbé wọn fi Nnamdi Kanu sílẹ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Igboho pa anybody now. Igboho dẹ̀ ní kọ́ lọ pààyàn now. Chief Sunday Igboho only practice self-determination diplomatically through the guidance of our father, Professor Emeritus, merited, intelligent, distinguished, loyal, humble, truthful, invaluable Professor Adebaiji Akitoye Stephen bàbá gbogbo ìbá káfàtà àti ẹni tó lọ ń gbé gbogbo ìran Yorùbá lé lọ́wọ́ lásìkò ìbáyìí òun nìyẹn. Alongside our father, Dr. Generalissimo Ààrẹ Akin Odua, Olóyè Sunday Adeniyi Adeyemo Igboho Òòṣà the Great, O Babadami, ẹkùn ọkọ Fulani, àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tàbá rí kaná rí ní ìsọkúsọ ní pé àjànàkú kọjá fìrí. Ó bẹ́ fún àlàbàtà, ó yọ bẹ́ẹ̀tì, ó mí lówó pé ó mú yóò ná. Ọmọ Yorùbá, àsìkò àti sowọ́pọ̀ la wà yìí o. Ẹni tó bá sọ pé òun ò lè sowọ́pọ̀ ẹ fílẹ̀ kó lọ dáṣe tiẹ̀. Kẹwàá wo bó ṣe máa jèrè tìjú. Àsìkò tá máa sowọ́pọ̀, bàbá wa Olóyè Sunday Igboho wọ́n ti sọ, wọ́n náwọn ṣe tán láti work with anybody tó bá ti jẹ́ pé lórí pé kílẹ̀ Yorùbá bọ́ lóko ẹrú, kọ́ má pa wá mọ́, pé ká gbára wa kó lọ́wọ́ Fúlàní, wọ́n náwọn ṣe tán láti ranlẹ̀ Yorùbá lọ́wọ́. Ọlọ́run dẹ̀ ṣe gbogbo tá à ń jà fún, tá à ń fáìtì fún, Ọlọ́run ti ṣe lára ẹ̀ débi pé òun ló fi wá lọ́kàn balẹ̀ tàbí sọ pé à ń lọ sí Kogi tá à ń lọ. Ọmọ Yorùbá ẹ pẹ̀pìn ẹ lọ fọkàn yín balẹ̀. Ìrọ̀rùn ti dé, àlàáfíà ti dé padà sílẹ̀ Yorùbá. Bá a wà bẹ́ẹ̀ ni àlàáfíà ti dé sílẹ̀ Yorùbá. No more insecurity. No more insecurity in Yorùbá.